ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ohun Aanu ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ ẹ jẹ́ ká máa rántí pé lórí ètò Ohun Aanu wa yìí láti ń ṣíra wa létí, ibẹ̀ láti ń gbára wa níyànjú, ibẹ̀ láti ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Wọn ò ní kó bá ọ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohun Aanu podcast ní samologo.com.ng. Ohun Aanu ń tẹ̀síwájú. Kí ni Ohun Aanu tòní? Mo ti pòwe fún ọ tẹ́lẹ̀ pé ẹ̀rúkọ́ lórí igi, ẹ̀rúgọ̀gọ̀ lórí ebè. Ohun ojú ń wá báyìí lójú ò rí dandan. Òun ló fà á tẹ́ni tíjàngbọ̀n òde bá ṣe ń fọwọ́ ara rẹ̀ fa jọ̀gọ̀dì. Torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má gbàgbé ìpìlẹ̀. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ àfàkókò ṣòfò lónìí, ká tètè tẹ̀síwájú ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ lóṣù tó lọ. Bẹ́ẹ̀ bá gbàgbé, mo sọ ìtàkùrọ̀sọ èmi àti àǹtí Bánkẹ́ fún ọ níbi tí ó ti wí fún mi pé nǹkan ò nọ́mà nínú ìdílé wọn. Mo wí fún ọ pé ọmọ 4 ni àwọn òbí àǹtí Bánkẹ́ bí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu àǹtí Bánkẹ́, mo wí fún ọ pé ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ nígbà tí àǹtí Bánkẹ́ jẹ́ obìnrin kan ṣoṣo láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin, tó sì tún jẹ́ pé àǹtí Bánkẹ́ òun làbí gbẹ̀yìn. Mo wí fún ọ bó ṣe jẹ́ pé ẹ̀gbọ́n wọn àgbà nìkan ló níyàwó, tí àwọn ọkùnrin méjì tó kù ńkọ́ tí wọn ò níyàwó tiwọn. Mo wí fún ọ bí ìyàwó ẹ̀gbọ́n wọn àgbà ṣe dominate gbogbo ìdílé wọn bí ọ̀rọ̀ àwọn elélé ìbò. Mo sọ ọ́ àdúrà ta fún àǹtí Bánkẹ́ pé kó gbà àti àlá méjì tí àǹtí Bánkẹ́ wí fún mi. Mo sì fọ̀rọ̀ náà tì pé ohun tí àlá tí mo gbọ́ tó túmọ̀ sí ni pé ó ṣeé ṣe pé bàbá àǹtí Bánkẹ́ lóòótọ́ ni pé ó ti kú ṣe díẹ̀, ó mọ̀ ju gbogbo wọn lọ, yẹni pé ó gbé àwọn àṣírí kan lọ ọ̀run. Mo mọ̀ pé kinní kan bẹ láàrin bàbá yìí àti ìyàwó ẹ̀gbọ́n wọn àgbà. Kódà àti bàbá àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ó ní wọ́n jọ ń ṣọkọ fún ìyàwó ẹ̀gbọ́n àǹtí Bánkẹ́. Ẹ wò ó, ọ̀rọ̀ náà tó tú sí gbogbo wa. Màmá àǹtí Bánkẹ́ ló sì kọ́kọ́ béèrè ọ̀nà àbáyọ lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ tó ta kókó yìí. Màmá béèrè lọ́wọ́ mi pé ṣé kí wọ́n máa lọ sí ilé àkọ́bí ọmọ wọn, kí wọ́n lọ da gbogbo ẹ̀rú fún ìyàwó rẹ̀, kí wọ́n pe àwọn ará àdúgbò lé lórí kí ayé àwọn ọmọ wọn kó tó bàjẹ́. Èmi náà sì fèsì pé ọ̀nà wo ni irú ìwà báyìí yóò ṣe mú ọ̀nà àbáyọ wá. Mo gba màmá nímọ̀ràn pé kí wọ́n jẹ́ afarabalẹ̀ o, ká lè fẹ̀sọ̀ ẹ̀sọ̀ yanjú ọ̀rọ̀ tó ta kókó. Ìgbà náà ni mo wá wí fún àǹtí Bánkẹ́ pé ṣé wọ́n rí ọgbọ́n tí wọ́n lò fún ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n wọn níjọ́sí tó fi jẹ́wọ́ fún wọn, kí wọ́n jẹ́ àtún lò ó fún ìyàwó ẹ̀gbọ́n wọn àgbà yìí, bóyá ìbẹ̀rù lè mú jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ní gbangba. Ẹ wò ó, lẹ́yìn ọ̀sẹ̀ 2 mo gba mẹ́sẹ̀ẹ̀jì kan lórí WhatsApp mi. Ẹni tó kọ mẹ́sẹ̀ẹ̀jì yìí wí fún mi pé agbẹjọ́rò lòun, èyún lọ́yà Sáànù sí lòun pàápàá. Ó mọ̀ Sáànù, Senior Advocate of Nigeria ní oyè tó ga jù táwọn lọ́yà Nàìjíríà ń gbà, òun náà ń pè ní Sáànù. Mẹ́sẹ̀ẹ̀jì náà wá parí pé arábìnrin Modúpẹ́ọlá ò ní kíláǹtì òun o, kí n sì gbọ́ o, ohun tí mo fẹ́ dáwọ́lé òun kí n yá tètè sọ ìwé agbẹjẹ́ mọ́wọ́ o. Tí n bá lọ túṣu jù bẹ́ẹ̀ lọ ńkọ́, wọ́n bára mi ní kóòtù ìjọba. Àìmọye owó ìbanilórúkọ jẹ́ òní wọ́n sì béèrè lọ́wọ́ mi ní kóòtù. Ta ni Modúpẹ́ọlá? Ìyàwó ẹ̀gbọ́n àǹtí Bánkẹ́ òun ni. Orúkọ rẹ̀ gangan nù tó ń jẹ́. Jọ̀ ń pé àǹtí Bánkẹ́ ti kàn lára. Ẹ bi mí pé kí ni èsì mi? Ẹ̀mútíkàn ẹ̀rín ni. Ó mọ ẹ̀mútíkàn. Àwọn bèbí orí íńtánẹ́ẹ̀tì ni tó ń rẹ́rìn-ín tómi sì ń dà lójú rẹ̀. Èmi ò kàn kankan láti fèsì fún Sáànù o. Ẹ̀mútíkàn ẹ̀rín bíi 2 òun ni mo fi ṣọwọ́ sí i. Kíá mo pe àǹtí Bánkẹ́, mo sì sọ ohun tó ṣẹlẹ̀ fún un. Àyà wọn já, wọ́n ṣàlàyé bí wọ́n ṣe lọ rí ìyàwó ẹ̀gbọ́n wọn àgbà, tí wọ́n sì wí fún un pé fóyà gbọ́ o, gbogbo ohun tó ń lọ pẹ̀lú arábìnrin náà àti bàbá wọn àti gbogbo àwọn ẹ̀gbọ́n wọn pátá òun lòún ti mọ̀ o. Àsìkò sì ti tó fún arábìnrin náà kó yá tètè kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kó jẹ́wọ́ ara rẹ̀, kó wá jáwọ́ báyìí nínú iṣẹ́ ibi. Bó bá wá ṣetán, tó bá ṣetán fún àdúrà, kó yá pe nọ́mbà yìí, ìyún nọ́mbà tí àǹtí Bánkẹ́ tó fún ìyàwó ẹ̀gbọ́n wọn. Àǹtí Bánkẹ́ wá láwọn wí fún pé pásítọ̀ òun nù ń wo, ó lè fi ọ̀nà àbáyọ hàn án
àti bí ó ṣe gbàdúrà. Ibẹ̀ gan báyìí òun ni nọ́mbà fóònù mi ṣe gbàdé ọwọ́ ìyàwó ẹ̀gbọ́n wọn àgbà. Pẹ̀lú ìbẹ̀rù, àǹtí Bánkẹ́ wí fún mi pé kí ni ká wá ṣe báyìí. Èmi náà sì fèsì pé ìhalẹ̀ òfégè òun ni lọ́ọ̀yà ń wí. Ṣe ni lọ́ọ̀yà rò pé bóun bá halẹ̀ ẹ̀rù rẹ̀ lè bà mí. Mo wá wí fún àǹtí Bánkẹ́ pé àwọn sáànù gidi tá a mọ̀ wọn kì í fi oyè sáànù wọn halẹ̀ mọ́ ẹnikẹ́ni. Bọ́bọ́ á jẹ́ sáànù ni lọ́ọ̀yà náà ní tòótọ́. Àwa náà mọ àwọn òbítíbitì sáànù lórílẹ̀‐èdè tá a jọ wà yìí. Ṣùgbọ́n kí àǹtí Bánkẹ́ kí wọ́n tó fún mi láàyè ọjọ́ díẹ̀ kí n fi gbàdúrà, ká béèrè fún ìtọ́ni lọ́dọ̀ Ọlọ́run, ká sì fi ru ọ̀nà míì tá a tún gbé ọ̀rọ̀ náà gbà kọ́rọ̀ lè ní ìyànjú. Ẹ wò ó, kò ju ọ̀sẹ̀ mẹ́ta lọ mo ní mẹ́sẹ̀ẹ̀jì kan gbà. Ẹni náà kò tí ì kọ mẹ́sẹ̀ẹ̀jì sí mi rí. Ó wá introduce ara ẹ̀ lórí WhatsApp fún mi. Ó wí fún mi pé ránṣẹ́ Ọlọ́run alààyè lòun. Òun sì fẹ́ bá mi sọ̀rọ̀ ìyún àwọn ọ̀rọ̀ kan tó le díẹ̀ nípa ẹnìkan tí mo mọ̀. Ẹ wò ó, nígbà tí pásítọ̀ yóò fi dárúkọ ẹni náà, mo dúpẹ́ ọlá òun ló dárúkọ. Mo rẹ́rìn-ín, mo sì pe pásítọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé ni mo rò pé pásítọ̀ yìí fẹ́ halẹ̀ mọ́ mi tàbí kó kẹ̀mí ń lọ? Rárá o, ṣe ni wọ́n kí mi dáadáa. Wọ́n gbàdúrà fún mi, wọ́n sì bẹ̀rẹ̀ sí bẹ̀ mí lórí fóònù, tí wọ́n sì ń wí fún mi pé ọmọ ìjọ wọn ló mú arábìnrin kan wá sí ṣọ́ọ̀ṣì wọn, tó sì ń wí fún wọn pé àwọn àlá tí òun lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti le jù, ẹ̀rù sì ń ba òun láti sùn lọ́sàn-án ká tó má sọ talẹ́. Pásítọ̀ yìí tẹ̀síwájú ọ̀rọ̀ pé nígbà tí àwọn gbọ́ díẹ̀ nínú àlá arábìnrin yìí, àwọn béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni wọ́n jọ jà, tàbí ta ló lérí mọ́, tàbí ta ló lérí mọ́. Arábìnrin náà sì fèsì pé kò sí ẹnikẹ́ni o, àyàfi pásítọ̀ kan tó ń fi lọ́ọ̀yà dúnkòokò mọ́. Ìgbà náà ni wọ́n tó sọ ohun tí ẹ̀mí mọ́ ní káwọn sọ fún arábìnrin náà ni wọ́n tó sọ fún. Ohun tí wọ́n sì sọ fún ni pé bí ò bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ó ṣeé ṣe kó ya wèrè dànù. Nígbà tí ẹ̀bẹ̀ pọ̀ tí wọ́n sì ní kí o máa bá òun bẹ̀ mí, ni wọ́n ṣe kọ̀ǹtáàtì mi bí ọ̀rọ̀ àwọn ilé ìbò. Mo mí kanlẹ̀, mo kí ìránṣẹ́ Ọlọ́run yìí dáadáa. Ìgbà náà ni mo wá wí fún wọn pé lóòótọ́ ni lọ́ọ̀yà kan dúnkòokò mọ́ mi, ṣùgbọ́n èmi ò tilẹ̀ ka ọ̀rọ̀ ọ̀mùtí lọ́ọ̀yà náà sí. Òótọ́ sì ni n ò ka ọ̀rọ̀ lọ́ọ̀yà náà sí rárá. Èmi ò sì mọ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn èyí mọ́. Mo á fi dá pásítọ̀ lójú pé èmi ò gbàdúrà kankan o, n ò sì ṣépè fún ẹnikẹ́ni. Kódà ọ̀nà àbáyọ lèmi sì ń rò lọ́wọ́lọ́wọ́ tó ń fúnra rẹ̀ ńkọ́ tó fi kọ̀wé sí mi. Ṣùgbọ́n bí arábìnrin náà bá fẹ́ rí mi, kò sí ọ̀rọ̀ ìbẹ̀rù ńbẹ̀. Ọ̀nà àbáyọ òní gbogbo wa ń wá kiri. Mo á gba pásítọ̀ náà níyànjú pé kí wọ́n bá mi bùn sùúrù, kán sì kọ́ lẹ́kọ̀ọ́, kó jájọ yànnà náà rọ̀ fúnra wa làbùṣe bá bùṣe. Òun ló fà á tí mo fi gbàlejò arábìnrin Modúpẹ́ọlá ní ọjọ́ Sunday kan láìpẹ́ yìí. Kábíyèsí Ọlọ́run alààyè, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, Ọlọ́run tó fọwọ́ lẹ́rán tó ń wòṣe gbogbo wa. Nígbà tí wọ́n fi ojú rí Modúpẹ́ọlá, àwọ̀ ara rẹ̀ ti ṣì, kódà aṣọ ò dúró lọ́rùn rẹ̀ dáadáa. Ó yà mí lẹ́nu pé ẹni tí àǹtí Bánkẹ́ fi fọ́tò rẹ̀ ṣọwọ́ sí mi ní nǹkan bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn kì í ṣe òun ni mò ń wò níwájú mi yìí. Kí lọ̀rọ̀ tá a jọ sọ? Gbogbo ẹ̀ báyìí ní òkùwé fún ọ lónìí, ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé tá à ń ṣiṣẹ́ lé lórí o. Mo ti pòwe fún ọ tẹ́lẹ̀ pé ẹ̀rú kọ́ lórí igi, ẹ̀rú gọ̀gọ̀ lórí ebè. Ohun ojú ń wá báyìí, òun lójú ò rí dandan. Òun ló fà á tẹni tíjàgbọ́ òde bá ṣe ń fọwọ́ ara rẹ̀ fa jògòdì. Torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má gbàgbé ìpìnlẹ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohun Aanu podcast ní samologo.com.ng. Ohun Aanu ń tẹ̀síwájú. Ẹ wò ó, nǹkan kì í ẹsẹ̀ ràgó ní ìtàn tí arábìnrin Modúpẹ́ọlá sọ fún mi. Lẹ́yìn tí mo gbọ́ ìtàn náà tán, àánú rẹ̀ ṣe mí pọ̀. Ẹni tá a pè léèyàn burúkú tẹ́lẹ̀, àṣẹ fíktìmù ló ń pàápàá. Ó mà ṣe o. Ó dáa, kọ́rọ̀ mi lè yí ọ dáadáa. Jẹ́ ń sọ ìtàn Modúpẹ́ọlá lọ́nà tí ó gbà yí ọ, kí n wá mú ń ṣókí torí ìtàn náà gùn, ó pọ̀ ńlẹ̀, mo sì fẹ́ parí ọ̀rọ̀ mi fún ọ lónìí. Nígbà tí bàbá àti ìyá àǹtí Bánkẹ́ sì wà lọ́dọ̀ọ́, kódà ọmọ kéékèèké ní àwọn ọmọkùnrin mẹ́ta tí wọ́n ti bí nígbà náà. Ìgbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọn ò tí ì bí àǹtí Bánkẹ́ rárá. Òwò aṣọ òfì òun ni màmá àǹtí Bánkẹ́ ń ṣe ní ìlú Ìbàdàn. Lẹ́yìn ìgbà tí lọ́kọláya tí wọ́n kó wá sí ìlú Ìbàdàn láti ìlú Làǹlátẹ̀, ẹ wò ó, màmá àǹtí Bánkẹ́ ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀ lọ jàrá ní ṣọ́ọ̀bù wọn, nítorí pé bí wọ́n ṣe ń ta aṣọ òfì
bẹ́ẹ̀ ni wọ́n ń hun aṣọ òfì nínú ilé wọn ńkọ́. màmá àti Bánkẹ́ wọ́n ní ọmọ ọ̀dọ̀ kan, Mùtíá òun lorúkọ ọmọ ọ̀dọ̀ náà jẹ́. ṣe rí Mùtíá yìí ọmọ Ìgbìrà ni, òun nìkan ló sì ń wà nílé o ní ọ̀pọ̀ ìgbà pẹ̀lú àwọn ọmọ nígbà tí wọ́n bá ti sùkúù dé. kíní kan ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ kan nílé bàbá àti màmá àti Bánkẹ́. bàbá àti Bánkẹ́ dé láti ibi iṣẹ́ rẹ̀ lọ́jọ́ kan. lọ́jọ́ tá à ń wí yìí ó tètè dé. ẹni tí ń wọlé tẹ́lẹ̀ nírọ̀lẹ́ lọ́sàn-án láago 12 òun ló dé o níbi tó ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ rélùwé. ó sì wí fún Mùtíá pé kó lọ bá òun tún bẹ́ẹ̀dì yàrá òun ṣe. níbi tí Mùtíá ti ń ṣiṣẹ́ tá a rán, bàbá àti Bánkẹ́ ló ti kà mọ́ yàrá. ẹ̀yin ọmọ Ọlọ́run, bí ìbá ṣe pé Mùtíá jẹ́ ọmọ tó lákìkanjú, ọjọ́ náà ni bàbá àgbàyà yìí tí ìbá fipá bá ọmọ náà lò pọ̀. ọmọ yìí sá jáde nítorí kò lówó mọ́tò láti lọ sí ṣọ́ọ̀bù ìyàwó bàbá, ìyún màmá àti Bánkẹ́. Mùtíá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ bàbá àti Bánkẹ́ lọ o, ìyún ọ̀gá sójà. ṣe rí ọ̀gá sójà yìí ó ti rìtáyà nídìí iṣẹ́ sójà. ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá àti Bánkẹ́ sì ni. ó rojọ́ ohun tó ṣẹlẹ̀ fún ọ̀gá sójà. ìyún bá bẹ̀rẹ̀ sí bẹ̀ dáadáa. ó sì wí fún un pé òun ó bá yanjú ọ̀rọ̀. ọ̀gá sójà ó fi Mùtíá lọ́kàn balẹ̀, ó sì tẹ̀lé padà lọ sílé. fún bí 30 ìṣẹ́jú ni ọ̀gá sójà àti bàbá àti Bánkẹ́ ṣe wà ní yàrá tí wọ́n ń sọ̀rọ̀. lẹ́yìn ọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n bá Mùtíá níbi tó jókòó sí níta, wọ́n sì pẹ̀tù sí i nínú. bàbá àti Bánkẹ́ sì wí fún un pé láyé àbádà irú ẹ̀ ò ní tún wáyé mọ́. lóòótọ́ ni o, fún odidi ọ̀sẹ̀ kan irú ẹ̀ wáyé mọ́ o. Mùtíá náà sì tún padà ṣàlàyé ọ̀rọ̀ fún ìyàwó bàbá àti Bánkẹ́ mọ́. lẹ́yìn ọ̀sẹ̀ kan bàbá àti Bánkẹ́ pè Mùtíá. ó gbé báàgì kékeré kan lé lọ́wọ́, ó sì wí fún un pé kó bọ̀ ń lọ gbé báàgì náà lọ fún ọ̀gá sójà ní ilé rẹ̀. ẹ wò ó, kò tilẹ̀ tó ìṣẹ́jú méjì tí Mùtíá dé ilé ọ̀gá sójà. ilẹ̀ tí ọ̀gá sójà ní kó sáré bá òun gbá kó tó máa lọ, òun ló ń gbá o. ní ẹnìkan gbá ní ìbàdímú nínú pálọ̀. bó ṣe tagìrì báyìí tí ó bójú wẹ̀yìn, bàbá àti Bánkẹ́ òun ló tún rí o. ká tó wí ká tó fọ̀, ọ̀gá sójà ó jáde kúrò nínú ilé o, ó sì tilẹ̀kùn mọ́ àwọn méjèèjì. ọjọ́ náà ni bàbá àti Bánkẹ́ fi ipá bá Mùtíá lò pọ̀. lẹ́yìn tí wọ́n ṣe tán, bàbá àti Bánkẹ́ ò tiẹ̀ ṣe bí nǹkan kan ṣẹlẹ̀, ṣe ló mú ẹ̀wù rẹ̀ tó sì kí ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n ó tún padà máa ríra. ọ̀gá sójà wọlé o, ó bá Mùtíá níbi tó ti ń sunkún, ó sì wí fún un pé kì í ṣọmọ tó dáa. ó rí ẹni tí ó tún tiẹ̀ ṣe, ó ń sá dípò kó máa ṣe ohun tí ó ṣe, kó gbọ́nra nù. ó ń ṣe bí ẹni tó yẹ òye. bó bá sì mọ̀ pé òun ò ní tẹ̀síwájú máa bá ọ̀rẹ́ òun ṣe pọ̀, kó ya tètè kó ẹrù rẹ̀ o, kó gba oko Ìgbìrà lọ. ẹ wò ó, pẹ̀lú ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn, Mùtíá padà sílé o. kò bá bàbá ńlé, ṣùgbọ́n bí ìyàwó bàbá, ìyún ìyá àǹtí Bánkẹ́, bó ṣe ti ṣọ́ọ̀bù dé báyìí, ṣe ló kúnlẹ̀ wọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ro gbogbo ẹjọ́ fún. ẹ wò ó, Mùtíá ò tiẹ̀ tí ì sọ nǹkan kan. ó ṣẹ̀ṣẹ̀ gbẹnu lé ọ̀rọ̀ pé bàbá ní kò ń lọ bá òun tẹ́ bẹ́ẹ̀dì nínú yàrá. bàbá ó sì dì mọ́ òun látẹ̀yìn, ó ń tì òun sórí bẹ́ẹ̀dì. ibi tó dé nínú ọ̀rọ̀ nù wo. bẹ́ẹ̀ ni màmá àti Bánkẹ́ ṣe pariwo mọ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kábàárà bo Mùtíá, wọ́n sì ń pè lólè léraléra. màmá àti Bánkẹ́ sì ń lọ́gun pé ṣe ni Mùtíá fẹ́ bà orúkọ ìdílé wọn jẹ́, orúkọ rere tí ìdílé wọn tí wọ́n fi àìmọye ọdún tún ṣe. ẹ wò ó, ọjọ́ náà ni màmá àti Bánkẹ́ ní kí Mùtíá kúkú ònú ilé o, tí wọ́n sì lé lọ yányán. ìyà jẹ Mùtíá kì í ṣe díẹ̀. ìdí ẹ̀ ni pé ṣe rí ìfipábánilòpọ̀ ọjọ́ sí, ó doyún mọ́ ọmọ náà lọ́wọ́. nínú ìyà, nínú ìṣẹ́ ni Mùtíá ti bímọ, tó sì nìkan tọ́ ọmọ náà nínú òṣì. Mùtíá ọ̀rọ̀ kọ mí ìfẹ́ o, bẹ́ẹ̀ ni mo wí fún ọ, torí àìsàn tó dé bá. kò fọjọ́ kan báyìí gbádùn ara rẹ̀ rí. ó ní àìsàn inú kan tí kò sí oògùn tí ò lò tán, tí ò sì rí ìwòsàn. kódà ọmọ tí Mùtíá bí yìí, ó dàgbà mọ́ mọ̀mọ́ rẹ̀ pé aláìsàn ni, àgbo ni lójoojúmọ́ tàbí oògùn tábúlẹ̀tì àwọn eléléèbó. ẹ wò ó, ẹ̀bí mi léèrè pé ṣé Mùtíá ò léèyàn ni? bẹ́ẹ̀ ni, ọmọ òrukàn ni Mùtíá. àbúrò bàbá rẹ̀ òun ló mú wá ṣọmọ ọ̀dọ̀ nílùú Ìbàdàn. nígbà tí wọ́n sì gbọ́ ohun tó ṣe, àwọn náà lé dànù. níbi tí Mùtíá ti ń yalé kiri ni wọ́n ti wí fún un pé ṣé ó rí bàbá tó fipá bá lò pọ̀ lọ́jọ́sí, ó ti lò ó fún àsìkí, bí ó sì ti bá kú nù. ìtàn tí Mùtíá sọ fọ́mọ rẹ̀ nù o. ó sì sọ ìtàn báyìí, òun ló kú lọ́jọ́ kejì. ọmọ Mùtíá ọjọ́sí
òun ni arábìnrin Modúpẹ́ọlá èyún ìyàwó ẹ̀gbọ́n àǹtí Bánkẹ́. bẹ́ẹ̀ ni ṣe rí arábìnrin yìí ó wá bàbá àǹtí Bánkẹ́ kàn nígbà tó gbọ́ ìtàn lẹ́nu màmá rẹ̀ tán nítorí pé ó pinnu láti bá ti ìdílé náà jẹ́ kanlẹ̀ ó sì rápálá wo ayé bàbá yìí. ṣe rí bàbá àǹtí Bánkẹ́ yìí ó gbalé fún ó sì ń tọ́jú rẹ̀ níkọ̀kọ̀ láì mọ̀ pé ọmọ bíbí ara òun ni. lẹ́yìn oṣù méjì tí àwọn méjèèjì ti ń bá ara wọn ṣàgbèrè arábìnrin yìí ìyẹn arábìnrin Modúpẹ́ọlá ó pe bàbá jókòó ó sì ṣàlàyé ohun tó ṣe àti àtúbọ̀tán màmá òun. ìgbà náà ló wá fún bàbá pé màmá òun ti sọ èèwọ̀ oògùn àsìkí tí bàbá ṣe fóun o. èèwọ̀ rẹ̀ sì ni pé ẹni tí bàbá bá ti lò kò gbọ́dọ̀ bá irú ọmọ ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bá lájọṣepọ̀ láyé táyà fi parẹ́. ọjọ́ náà ni bàbá tó mọ̀ pé ikú òun ti dé nítorí pé fún odidi oṣù méjì lòun fi ń jẹ́ èèwọ̀ nípa bíbá ọmọ mùtíá lò pọ̀. bàbá sì kú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó fi ṣàìsàn. àṣírí yìí ni bàbá gbé lọ o tí ò lè sọ fẹ́nikẹ́ni. arábìnrin yìí náà wá pinnu pé kì í ṣe bàbá nìkan o òun ni ó forí fa ọ̀ràn yìí òun ò ní dákẹ́ o láti run ìran bàbá àǹtí Bánkẹ́ òun sì bà ayé irú ọmọ rẹ̀ jẹ́ kanlẹ̀. ọ̀rọ̀ rèé o ó délẹ̀ ṣẹ́rí mi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ti pè pàdé lẹ́ẹ̀mejì báyìí kò tiẹ̀ yé mi ọ̀nà tá a gbé gbà tá a fi yanjú ọ̀rọ̀ pátápátá. kódà àtìlẹ̀ mọ́rúfẹ́ àdúrà tá a fún wọn yàtọ̀ sí pé kí gbogbo wọn ṣáà máa bẹ̀bẹ̀ fún àánú Ọlọ́run kí wọ́n sì máa tọrọ dájí ẹ̀ṣẹ̀. ẹ̀gbọ́n wọn àgbà àṣẹ àbúrò rẹ̀ òun ló pè níyàwó alábàjọ tí wọn ò bímọ. àwọn àbúrò rẹ̀ ọkùnrin méjèèjì tó kù ńkọ́ kì í ṣe ìyàwó ẹ̀gbọ́n wọn òní wọ́n bá ṣàgbèrè o àbúrò wọn ni. àǹtí Bánkẹ́ gan pàápàá òun gan ò bọ́ nínú ẹ̀gún ìran yìí. ṣẹ́yìn náà wá rí díẹ̀ tí mo fi ń ké tantan pé ìpínlẹ̀ èèyàn ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo nínú ayé rẹ̀. ní ọ̀pọ̀ ìgbà ni àwọn tó ṣíwájú wa wáyé tí wọ́n ti fi balẹ̀ jẹ́ ọ̀pọ̀ ti dáwọ́lé nǹkan èèwọ̀. ẹ wò ó ayé ìjìnlẹ̀ jù báyìí lọ o nǹkan àṣírí sì ti pọ̀ jù láàrin wa. àwọn tọ́lọ́run bá sì fúnṣe nìkan lórí tí wọ́n ṣe nínú ayé tá a wà yìí nínú ìrìnkèrindò ayé. dákun máa rántí ọ̀rọ̀ mi pé mo ti pòwe fún ọ tẹ́lẹ̀ pé ẹ̀rú kọ́ lórí igi ẹ̀rú gọ̀gọ̀ lórí ebè ohun ojú wá báyìí lójú ò rí dandan. òun ló fà á tẹni tíjàngbọ̀n dé bá ṣe ń fọwọ́ ara rẹ̀ fa jọ̀gọ̀dì. torí ẹ̀ ni mo ṣe ń wí fún ọ pé dákun má gbàgbé ìpìlẹ̀ rẹ ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò yìí. mo gbàdúrà Ọlọ́run ó fi ìpìlẹ̀ ìbí rẹ hàn ọ́ Ọlọ́run sì ṣàánú rẹ pátápátá. báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ ní béèrè bó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni ẹ pè Pastor Sam Adeosun sórí nọ́mbà yìí 08168745915 tàbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì wa ní samologo.com.ng. bó sì jẹ́ lórí mobile application wa Samologo ẹ lè dáńlóòdù rẹ̀ ní Play Store tàbí ní Apple Store kẹ́ ẹ lè bá wa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.